Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tí ó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń kọ ìròyìn bíi àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olólùgbọ́ wa, ẹ ṣé bí ẹ kúkú ṣe ń bá wa ká lọ. Ojú tẹ fi ń wò wá kò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa náà kò ní di. Emmanuel Olúwatómọ̀ ọmọ Ajíbádé ní orúkọ ti èmi. Ìròyìn tí mo sì mú wá fún lónìí ni àwọn ọlọ́pàá pa afurasí kan tó jẹ́ adigunjalè ní ìpínlẹ̀ Jigawa. Ọlọ́pàá ní ìpínlẹ̀ Jigawa ti dá ìkọlù olè jíjà dúró ní Dush, olú-ìlú ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ, àwọn ọkùnrin kan tí wọ́n fura sí pé wọ́n jẹ́ olè jíjà gbìyànjú láti ṣe ìkọlù ní Dush. Àwọn ọlọ́pàá dé ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé, wọ́n sì dojúkọ àwọn afurasí náà. Nígbà tí àwọn afurá náà rí àwọn ọlọ́pàá, wọ́n gbìyànjú láti sálọ, ṣùgbọ́n àwọn ọlọ́pàá lé wọn. Ìbọn tún wáyé láàrin àwọn ẹgbẹ́ méjèèjì. Nígbà ìjà náà, ọ̀kan lára àwọn afurasí olè jíjà ni wọ́n yìn pa. Àwọn afurá míì tí wọ́n wà pẹ̀lú rẹ̀ sálọ. Àwọn ọlọ́pàá sọ pé wọ́n gba àwọn ohun èlò kan tí àwọn afurá náà fi ń ṣiṣẹ́ lọ́wọ́ wọn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Ọ̀rọ̀ náà ti fa àwọn ọlọ́pàá túbọ̀ pọ̀ sí ní àwọn apá kan ní Dush kí wọ́n lè dènà ìkọlù míì. Àwọn aláṣẹ ọlọ́pàá sọ pé wọ́n máa tẹ̀síwájú nínú ìwádìí láti mọ àwọn ènìyàn tó kópa nínú ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n tún wá àwọn afurá tó sálọ. Àwọn ọlọ́pàá ní wọ́n fẹ́ mú gbogbo àwọn tó bá ní ọwọ́ nínú ọ̀rọ̀ náà. Àwọn aráàlú ní Dush ti bẹ̀rẹ̀ sí ń fiyèsí ààbò wọn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní ohun tí wọ́n fẹ́ ni kí àwọn ènìyàn lè máa gbé ní àlàáfíà, kó sì máa ṣiṣẹ́ ní àlàáfíà. Àwọn amòye nípa ààbò sọ pé ìfọwọ́sowọ́pọ̀ láàrin àwọn ọlọ́pàá àti àwọn aráàlú ṣe pàtàkì gan-an. Wọ́n ní àwọn aráàlú lè ran ọlọ́pàá lọ́wọ́ nípa fífi ìròyìn tó ṣe pàtàkì fún àwọn nígbà tí wọ́n bá rí ohun tí wọ́n fura sí. Wọ́n tún rọ àwọn ènìyàn pé kí wọ́n má ṣe gba òfin ní ọwọ́ ara wọn. Wọ́n ní àwọn ọlọ́pàá àti àwọn ilé-ẹjọ́ ló yẹ kí wọ́n máa ṣe iṣẹ́ wọn. Àwọn ọlọ́pàá sì tún rọ àwọn aráàlú pé kí wọ́n má ṣe tan ìròyìn tí kò dájú ká. Wọ́n ní ó yẹ kí ènìyàn máa gba ìròyìn láti ọ̀dọ̀ àwọn orísun tó ṣe é gbẹ́kẹ̀lé. Ní báyìí, ìwádìí ń lọ láti mọ àwọn afurasí míì tó lè ní ọwọ́ nínú ìkọlù náà. Àwọn aráàlú sì ń retí pé ìsapá àwọn ọlọ́pàá yóò mú kí ààbò túbọ̀ dára sí i ní Dush àti àwọn agbègbè tó yíká. Báyìí ni a rí mọ́ fún orí ìròyìn títí wa ti òní. Ẹ ṣé, ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.